kí ló fa gbàgbós láàrin Air Peace àti Adams Oshiomhole? ní òwúrọ̀ ọjọ́rú Wednesday ní fídíò kan máa gba orí ayélujára o tó ń ṣe àfihàn èèkàn olóṣèlú Sẹ́nitọ̀ Adams Oshiomhole tó ń dí ojú ọ̀nà láti wọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú Murtala Mohammed Airport. ìròyìn ní Oshiomhole ó máa fi tipátipá dí ẹnu ọ̀nà Sulu Terminal ní General Aviation Terminal lẹ́yìn tó mọ̀ pẹ́ dé pápákọ̀ òfurufú ọ̀hún láti wọ ọkọ̀ òfurufú iléeṣẹ́ Air Peace. àmọ́ Adams Oshiomhole nínú àtẹ̀jáde kan tó máa fi sórí ìkànnì Facebook rẹ̀ òun ló ti ní òun kò mọ̀ pẹ́ dé pápákọ̀ òfurufú náà. gẹ́gẹ́ bí àtẹ̀jáde ti iléeṣẹ́ Air Peace tó máa fi léde, wọ́n ní àgbà olóṣèlú náà kò jẹ́ káwọn èèyàn tó fẹ́ ṣe ìrìn àjò kí wọ́n má ríbi wọ ọkọ̀ òfurufú o bí ó ṣe dí ẹnu ọ̀nà mọ́ ọ̀pọ̀ àwọn èèyàn. Air Peace ṣàlàyé pé aago 6 òwúrọ̀ ó mà kọjá ìṣẹ́jú 10 ó ní Oshiomhole mà dé pápákọ̀ òfurufú náà láti wọ ọkọ̀ òfurufú P47120 tó máa gbéra ní aago 6:30 láti ìpínlẹ̀ Èkó lọ sí Àbújá o. ìgbésẹ̀ tí wọ́n ní ó mà lòdì sófin àwọn àti pé o àwọn èrò inú ọkọ̀ òfurufú náà ó ti jókòó tí ọkọ̀ sì ti fẹ́ gbéra o. wọ́n ṣàlàyé pé nígbà tí àwọn sọ fún Oshiomhole pé kò lè wọkọ̀ òfurufú náà mọ́ ó mọ̀ ló mọ̀ dá wàhálà sílẹ̀ tí kò sì jẹ́ káwọn èrò míì kí wọ́n wọnú ọkọ̀ náà. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé o àwọn nílò láti wọ́ ọ̀nà míì fáwọn èrò láti gbà wọnú ọkọ̀ òfurufú kí wọ́n lè gbéra lọ sí ibi tí wọ́n máa ń lọ. iléeṣẹ́ Air Peace ní àwọn máa dúró lórí òótọ́ mọ̀ ni àti ìbọ̀wọ̀ fún àwọn ètò àwọn tí àwọn kò sì ní yí ìṣe àwọn padà fún ẹnikẹ́ni o àti pé kò sí ẹni tó tóbi ju àwọn òfin àwọn lọ o. ẹ̀wẹ̀ Oshiomhole nínú àtẹ̀jáde kan tó wà lórí Facebook rẹ̀ ó mà sọ pé òun kò mọ̀ pẹ́ dé pápákọ̀ òfurufú náà bí iléeṣẹ́ Air Peace bí wọ́n ṣe sọ o bí kò ṣe pé òun mà kọ̀ láti jẹ́ kí wọ́n tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ tí wọ́n sì ń gba owó gege lọ́wọ́ àwọn èèyàn. nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ Oshiomhole tó ń sojú ẹkùn àríwá Ẹdó ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ó má ṣàlàyé pé ohun tí òun mọ̀ kojú lọ́wọ́ iléeṣẹ́ Air Peace ó ṣàfihàn àwọn ìlàkàkà àwọn aráàlú lọ́wọ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú. ó wá sọ pé ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday òun ló yẹ kí òun ti gbéra lọ sí Àbújá àmọ́ wọn kò jẹ́ kí òun máa wọ ọkọ̀ pẹ̀lú ẹ̀sùn pé òun máa pẹ́ dé pápákọ̀ òfurufú nígbà tí òun máa dé ibẹ̀ o ní aago 6 kọjá ìṣẹ́jú 11 fún ọkọ̀ tó máa gbéra ní aago 7 kù ìṣẹ́jú 10 lánàá. ó ló máa kù 40 ìṣẹ́jú tí ọkọ̀ òfurufú tó máa gbéra òun lòún máa dé àmọ́ wọn kò jẹ́ kí òun máa wọkọ̀ mọ́ ní wọ́n ti àwọn ẹnu ọ̀nà tó jẹ́ pé wọ́n sọ fún un pé ọkọ̀ bàálù náà rèé kò lè ní àǹfààní láti gbé òun mọ́ o. Oshiomhole wá ṣàlàyé pé ní òwúrọ̀ ọjọ́ kejì ìlú òun mà tún gbìyànjú láti bá iléeṣẹ́ Air Peace lọ sí Àbújá bákan náà tí ó sì ti kàn sí wọn lórí ayélujára ní nǹkan bí aago 8 kù ìṣẹ́jú 14 ó ní aago 6 kò mọ̀ tí ìlú tí ó fi dé pápákọ̀ òfurufú náà fúnrí àjò aago 6:30 síbẹ̀ Air Peace mà tún sọ fún un pé òun mà tó pẹ́ dé mọ̀ ni. ó wá fi kọ́ rẹ̀ pé àwọn èrò míì náà wọ́n wà níbẹ̀ tí wọn kò gbà láàyè láti wọ ọkọ̀ òfurufú pẹ̀lú ẹ̀sùn pé àwọn náà pẹ́ dé o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ mọ́ comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run bá rèé yóò dé gbìyànjú aládé o.